Àrà mẹ́rìírí mo lórí olóńgbò lórí àtẹ Awíkonko ṣé ẹnu mi ò ti dẹnu àṣẹ báyìí torí pé njó ní tá ń sọ̀rọ̀ n tí mo kọ́ sọ ni pé bí wọ́n bá béèrè owó wọn ò ní dárúkọ mílí bílí ni wọ́n béèrè gẹ́lẹ́bẹ̀ náà ló kú ṣeré bílí wọ́n béèrè lọ́wọ́ wa wọ́n tó wá béèrè àwọn nǹkan kan kọ́lọ̀ ó ṣàánú wa kọ́lọ̀ nínú àánú ẹ̀ fúnra lára ẹ̀ kó ṣàánú wa kọ́lọ̀ ó ṣàánú àwọn ọmọ tí ń bẹ ní akóló àwọn ajínigbé wọ̀nyí ohun tí wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba ẹ jẹ́ kámi àtẹ̀yìn ọjọ́ dáhùn ṣé yóò rọrùn láti fi kalẹ̀ fún ìjọba àwọn èèyàn kàn fẹ́ wọ́n rílì fẹ́ tírìtì fọ́kọ̀pù Ṣèyí Mákindé ni kémi Àkàndá ọmọ sọ sakata pàrà pé ó wà pòlítíkà Nàìjíríà ńlẹ́ orílẹ̀-èdè mi ọ̀wọ́n ìlú tá a ti ń ká ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin sínú igbó tá a ti ń sun àsùnnára nígboro Nàìjíríà ńlẹ́ orílẹ̀-èdè mi ọ̀wọ́n ìlú tá a ti fẹ̀mí èèyàn ta káìtì pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà ńlẹ́ o orílẹ̀-èdè mi ọ̀wọ́n ìlú tá a fi wàrà tó yín púpọ̀ dá lọ́lá but unfortunately àwọn èèyàn tí ń bẹ nínú ẹ̀wù rí wàrà mu wọn ò róyin lá àjẹ dídùn kíkorò là ń jẹ lójoojúmọ́ bẹ́ẹ̀ bá wo dáadáa láti bí ọjọ́ bíi mélòó kan láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan láti bí oṣù bíi mélòó kan láti bí ọdún bíi mélòó kan ròyìn ìbànújẹ́ là ń gbọ́ ní Nàìjíríà sáwa náà ò tiẹ̀ ní gbọ́ ròyìn dáadáa ni gbọ́ Ọlọ́run ọjọ́ wo la ṣèyí dà láì kìí ṣe ṣèyí dà tó kiri ẹ̀ mẹ́bọ ọjọ́ wo la ṣe léyìí dà ìwọ Ọlọ́run ṣé lóòótọ́ wọ́n fún àwọn gómìnà Ṣèyí Mákindé ní kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ bá gbàgbé ńgbà tí wọ́n ní wọ́n negotiate pẹ̀lú government ntẹ́mi Àkàndá sọ ńjọ́ náà lọ́hùn-ún òun ni wípé n tó fi wúwo lẹ́nu ìjọba láti sọ síta pé kí ní ọ̀hún lágbára mo ní bílí ni wọ́n béèrè wọn ò ní béèrè mílí mo ní àwọn nǹkan tí ó sì rọ̀ mọ́ yóò jẹ́ nǹkan tó lágbára tí yóò so ìjọba lápá tí yóò so ìjọba lẹ́sẹ̀ bàbá wa la fẹ́ dọ́gba àlùmọ̀kọ́rọ́ yín a fẹ́ ṣe bí ìjọba a fẹ́ fọ̀nà mí ìgbà wọn ọmọ yìí sílẹ̀ ṣé yóò rọrùn bẹ́ẹ̀ ṣé àwọn kẹ́mi ò kì í sọ̀jọ̀gbọ́n mò ń béèrè lọ́wọ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ni o ṣé yóò rọrùn bẹ́ẹ̀ ṣé mọ̀ wípé kókó ń tá a fi ṣe gbogbo nǹkan wọ̀nyí ẹ̀mí àwọn ọmọdé yìí ẹ̀mí àwọn olùkọ́ wọn ńlá ló jẹ wá lógún and as far as I'm concerned mi ò rò pé ọkùnrin tún ṣẹ́kù nínú àwọn olùkọ́ wọn mọ́ àwọn obìnrin làwọn olùkọ́ tí wọ́n kó púpọ̀ ẹ dákun èèyàn mi bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi share program yẹn Lẹ́kan Wonder I cite you my brother Nàìjíríà lé orílẹ̀-èdè mi ọ̀wọ́n
ìlú tá ti ní nǹkan gbádùn, ìlú tí ò sí nǹkan dẹ̀rùn, ìlú tá ti lólórí débi tá sọ pé lórí gidi. As far as I'm concerned, we don't have leaders in Nigeria, we only have dealers. They are just trading us for anything, not only for money. They trade us, trade our destiny for power, for political offices, for connection, for oil blocks, for the goodies of their children. Sáwọ̀ wálé ayé ni. Mo wò kán lẹ́nu lọ́lọ́ yìí. Wọ́n di primary. Mò ń bọ̀ o. Èmi àti ẹ tá a máa yọra wa lẹ́nu. Tá a ní sinmi tá a sì fúnra wa ń sinmi. Wọ́n di primary ní Delta State. Mò ń gbọ́ o. Ọmọ Àbòrí, ọmọ Ìdúàgà àti ọmọ Ifáyè Okowa. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti ṣe gómìnà ìpínlẹ̀ Delta rí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n wọlé ìbò primary nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. Lo and behold, kánìbí torí wa ti pé tọpọlọ wa ṣiṣẹ́. Mò ń sọ àwa mẹ̀kúnnù. Ǹjọ́ yẹ kẹ́nì kó ti ṣe gómìnà kọ́mẹ̀ ò tó jáde fún kánsílọ̀ lásán ká tún dìbò fún. Níbi tọpọlọ wa ò ti pé torí wa ò ṣiṣẹ́ dáadáa. Ntọ́ yẹ ká sọ ni pé owó tí bàbá ẹ kó ẹ lọ máa ná, ẹ máa pín fúnra yín. But lo and behold, àwọn yóò tún dìbò fún wa o. Bó náà ṣe wọlé primary. They wọlé primary because they have the money. And that is the reason why they wọlé primary. That is the reason why tíyà olódi wa ò fi ní lópin kọ́lọ́ mọ́jà jìyà kú. Òótọ́ ọ̀rọ̀ máa ń korokoro bí ìjogbo. Bí wọ́n bá dín ìpínlẹ̀ Ọ̀yọ́ báwọn èèyàn bí wọ́n ṣe wọlé náà nù. Anybody tó ti di ipò òṣèlú, mo ti ṣe senator rí, ìpín mọ̀lẹ́bí tí ló ti gbà wọn for years, forever. Kò sí ní tó lè mú ní kọ́mọ̀ rí ọ wá díje. Ọlọ́run dáríjì mi, 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 Ọlọ́run dáríjì mi o. Astagfirullah. Kan sọ pé ọmọ Arẹ́gbẹ́ṣọlá tó wá díje fún gọ́fúnà. Àbí kó wá tún díje fún nǹkan kan. Kan sọ pé ọmọ Oyinlọ́lá tó fẹ́ díje fún nǹkan kan. Kan sọ pé ọmọ Ọbásanjọ́ tó fẹ́ díje fún nǹkan kan. Kan sọ pé ọmọ Bọ́lá Tinubu tó fẹ́ díje fún nǹkan kan. Stupidity nu o. A jẹ́ pé àwa tó kù a fẹ́ ní ìsinmi a sì fẹ́ láyé ìgbádùn kankan. Yes, I'm saying it categorically. Pèsè èyí Tinubu fẹ́ díje fún nǹkan kan, ẹ tún wá dìbò fún. Ọpọlọ wa ò ṣiṣẹ́ dáadáa. Ẹ jẹ́ kí Ṣèyí lọ wáṣẹ́ mi ṣe. Bàbá ẹ̀ ti jẹ gómìnà fọ́dún mẹ́jọ, bàbá ẹ̀ ṣe sẹ́nétọ̀. Ìyàwó bàbá ẹ̀ ṣe sẹ́nétọ̀. Bàbá ẹ̀ ní bẹ lórí àlééfà oyè lọ́wọ́. Káwọn ọmọ wọn lọ jókòó síbì kan. But lo and behold, wọ́n bá ti kó kíní táwé jáde, wọ́n wọlé síbi tán bá ń lọ. Ṣùgbọ́n ká níbi tí ọpọlọ wa ti ṣiṣẹ́, sẹ́ǹsì wa ṣiṣẹ́ dáadáa. Kò yẹ kí nínú owó tún láǹfààní àti dépò òṣèlú mọ́. Wọ́n gbọ́ o. Victor Chimezi Iweatu, the daughters of James Ibori, Duanga, and Ifeanyi Okowa, all former governors of Delta State, have all won APC primaries in Delta State. Wọ́n gbọ́ o. Ibori's daughter, òun wọlé primary House of Representatives. Uduagan's daughter, ó wọlé House of Assembly ní state. Okowa's daughter, ó wọlé House of Assembly. Think about that for a moment. While you are busy doing Otimku and running damage control for politicians, they have been quietly and deliberately positioning their children to inherit political power. Bẹ́ẹ̀ bá wò dáadáa, ẹ rí i pé segment kan náà ni wọ́n ń rúùlù wa látọdúnmọdún.
wọ́n ń recycle ẹ̀ láàrin ara wọn, wọ́n invent ọmọ wọn síbẹ̀, àwa ń argue and defend wọn. bóyá n ti ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ nísìn, bóyá o lè ta wá jí, bóyá o lè ta yín jí, bóyá o lè ta wọ́n jí, bóyá o lè pe ọpọlọ wa padà sílé, possibly, I don't know. The same set of people. Jẹ́ n hope brain ẹ̀. Ọbásanjọ́ ti ṣe gómìnà, ó ti ṣe ààrẹ ìjọba ológun 1975 to 1979. Buhari ti ṣe ààrẹ ìjọba ológun 1983 àbí 1984, 1983 to 1985. Kí Babangida tó dìtẹ̀ gbàjọba. Ọbásanjọ́ tún wá padà wá lásìkò ìjọba alágbádá, ó tún sọdún 8. Buhari tún padà wá lásìkò ìjọba alágbádá, ó tún sọdún 8. Tí wọ́n ń dì wá ni. Bọ́lá Tinubu ti ṣààrẹ, ó ti ṣe gómìnà fọdún 8, ó ṣe sẹ́nítọ̀ mọ́ ti ẹ̀ parí ẹ̀, ìyàwó ẹ̀ sí sẹ́nítọ̀, ó ń ṣààrẹ lọ́wọ́ báyìí nìsín, yóò tún sọdún 8. ọmọ ẹ̀ ó tún wá padà wá bí, kò sí wàhálà, kò sí problem. Now ọ̀rọ̀ nípa ti àwọn ọmọ wa, àwọn ọmọ ọlọ́mọ táwọn ajínigbé gbé ní agbègbè Ògbómọ̀ṣọ́, eléyìí ló gbé mi wá. Ṣùgbọ́n ròyìn tó tún yani lẹ́nu òun náà ni pé ìjẹta ní Tuesday, lọ́jọ́ Tuesday, àwọn tẹ́rọ́rìsì wọ́n tún kọlu immigration office l'Ógbómọ̀ṣọ́, wọ́n tún kún wọn níbọn lọ́nbẹ̀. Ngbẹ́yìn náà gbọ́rọ̀ yìí, suspected gunmen on Tuesday night attacked an office of the Nigeria Immigration Service in Ògbómọ̀ṣọ́, Oyo State, cutting away weapons belonging to officers on duty. Ẹ kò bọ́dẹ lójú oorun, bó ní gba ọfọ̀ níyè yóò pòórá. Ṣẹ́ríbi tá a bá lè ara wa dé. Àwọn kinní ọ̀hún ti wọlé sí wa lára. Àwọn olórí burúkú kan tó wá ń mú wọn, wọ́n tún rìkọ́ọ̀dù fídíò. Láwọn títí wọn ó ta fúnra lára wọn. Tó yẹ gbígbà tán bá kọlù wọn, àwa ó panu mọ́ àní sọ nǹkan kan pa ẹ̀. Èmi ìfúnra lára mi ń panu mọ́ mi ní ìwé nǹkan kan nípa ẹ̀. Gbogbo agbègbè tẹ́ ẹ ti rí wọn mú, tẹ́ ẹ tún polongo wọn síta. Because bẹ́ẹ̀ ṣe polongo wọn síta ń lọ́kàn wọn ti balẹ̀ pé kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe fáwọn mọ́. Gbogbo bẹ̀lẹ́ ti rí dààmú o. Bó bá wù yẹn sá kò ńlé fún àbándí, bó bá wù yẹn dúró tì wọ́n kí wọ́n mọ̀ wípé kí jìpá ìsáwọ́. Ṣẹgbọ́n condition tí wọ́n ní wọ́n fún ìjọba. Okay, ẹja gbélé iná. The attack reportedly occurred at about 10 p.m. causing panic among residents of the area. Sources familiar with the incident disclosed that the assailants stormed the facility and overpowered security personnel before making away with their firearms. An immigration officer who pleaded anonymity, ńgbà tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí náà mọ̀ ẹgbẹ́ ẹ má dárúkọ mi o, ẹ má dárúkọ mi o, because he was not authorized to speak on the matter. Well, bí lè ṣe ológun ṣe rí nu, ẹni tó bá jẹ́ agbẹnusọ wọn nìkan ni ó sọ̀rọ̀. Confirmed the incident in a message sent to Daily Trust on Wednesday evening. The officer, however, did not provide further details regarding the number of attackers involved or whether any casualties were recorded during the operation. As of the time of filing this report, authorities had yet to issue an official statement on this incident. Ṣùgbọ́n gbogbo ará Ògbómọ̀ṣọ́ ló ń gbé ta wípé wọ́n kọlu Ògbómọ̀ṣọ́ o, ìròyìn sì tàn káàkiri orí ìtàkùn ayélujára. Àwọn ọ́físà ò ní sọ nǹkan kan tí wọ́n. Ẹ wo ti ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ wo ọjọ́ tí wọ́n ti ń negotiate pẹ̀lú wọn lábẹ́lẹ̀. Government ń negotiate pẹ̀lú àwọn jàǹdùkú lábẹ́lẹ̀. Àárí wọn mú. Ẹ máa gbọ́ condition tí wọ́n fún wọn. Allegedly o. Ṣèyí Mákindé ò tí ì jáde kó pé bẹ́ẹ̀ ni o, àbó ti jáde ni. Ẹ̀yin tẹ́ bá rí pé Ṣèyí Mákindé ti jáde, ó ti issue statement pé tí wọ́n ní káwọn mú wa lélẹ̀, but allegedly wọ́n ní
wọ́n láwọn gba 1 billion naira 1 billion naira ẹ̀ lè kó wá in cash o ń bolẹ́ kó wá rè san sí àkáǹtì kan ní Republic of Benin. lẹ́yìn ẹ wá wá ọ̀sàrà Hilux méjì tó tuntun ṣáṣá tí yóò múṣẹ́ wọn yá ẹ pèsè ẹ̀ kalẹ̀. ṣe wá ráwọn báńdí tẹ́ẹ̀tì arrest tẹ́lẹ̀ tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n lágodi tàbí ní Abolongo ẹ tú wọn lẹ̀ o. ẹ wá ṣe àtúnṣe sí òfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó fààyè gbà wọn báńdí tí ó mú ìrọ̀rùn àti ìdẹ̀ra bá wọn nínú ìpínlẹ̀ Ọ̀yọ́. ìwo nínú ẹ̀ ń ló convenient fúnjọba lọ́dọ̀ èmi àti ìwo nínú ẹ̀ yeah 1 billion naira to be paid into an account in Benin Republic. Release of other bandits currently held in Agodi and Abolongo prisons. 2 Hilux vehicles. Amendment of certain Oyo state laws to suit their interest. So, èwo nínú ẹ̀sà, èwo nínú ẹ̀mà. Bó bá jẹ́ gbàyè ni Ṣèyí Mákindé. Èwo nínú tí wọ́n kà kalẹ̀ lẹ́lẹ́ mú ṣe 1 billion fún terrorist 2 Hilux vehicle eléyìí ò nira ṣùgbọ́n mélòó làwọn ọ̀daràn tí wọ́n jọmọ ẹgbẹ́ wọn tó wà lágodi tó wà lábolongo bó lẹ́ sì dá wọn lẹ̀ ń bo lẹ́ kó wọn lọ ẹ kó àwọn ọ̀daràn kúrò lágodi nínú ìgboro Ìbàdàn ẹ lè fẹ́ lọ dà wọ́n lẹ̀ ń bo lẹ́ dà wọ́n sí sẹ́ẹ̀fì mọ́tò tí ó gbé wọn lọ ẹ̀fì mọ́tò tí ó gbé wọn lọ sí ń bo ni wọ́n gbé wọn lọ Kánò ni àbí Kaduna àbí Màdúgùrí àbí Mákọ́dí àbí Bọ̀nú àbí Republic of Benin àkáǹtì wo ni wọ́n san sí Republic of Benin bó ni wọ́n ṣe gbà á sáwọn Fúlàní Republic of Benin lọ́wọ́ àjà wá lólè Nàìjíríà tàbí bọ́n bá ti dé Republic of Benin ọkàn wọn balẹ̀ ńbo ni wọ́n gba 1 billion naira sí. èmi ń béèrè ìbéèrè ni o so Hilux méjì yẹn ńbo lálọ́ bá wọn gbé sí ibo ni wọ́n bá wa kó àwọn ọmọ kéékèèké yìí sí sáà ní fáwọn ọmọ ọlọ́mọ rúbọ. torí mo rántí ńgbà tí wọ́n káwọn ọmọ Chibok ń jò ní mo ráwọn èèyàn tó mú wá gẹ́gẹ́ bí àbá pé ẹjá gbàgbé àwọn ọmọ fún wọn lóòótọ́ a fẹ́ gbàgbé àgbàgbé ẹ̀ gbogbo àwọn ọmọ náà padà kó lọ wọ́n fẹ́ léyìí tí wọ́n fẹ́ wọ́n tà yìí tí wọ́n tà àmọ́là lórí àwọn ọmọ Chibok dòní 200 and something children náà kó mẹ́ o. àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ń bẹ́ẹ̀ nù gbó wọn yìí sáàfì wọ́n ṣètùtù ní bóò ni wọ́n ṣe rí bóò ni yóò ṣe rí lára àyà wọn àti bàbá wọn. àwọn tíṣà tí ń bẹ́ ń bẹ̀ sáfà wọn náà rúbọ ni ẹ̀bọ̀ ọ̀kẹ́ni kí lẹ̀ṣẹ̀ wọn kí lẹ̀ṣẹ̀ àwọn tíṣà pé wọ́n lọ sẹ́nu iṣẹ́ òòjọ́ wọn ṣé ènìyàn eléyìí náà lọ́rùn tí wọ́n dá àwọn ọmọ ọlọ́mọ pàtì wọ́n lọ léèwé ìwé orí burúkú wo náà là ń kọ́ ní Nàìjíríà. Can I tell you one fact? ìwé tá ń kọ́ ní Nàìjíríà kò padà wúlò fúnlé ayé wa lẹ́yìn kọ́ ọmọ kọ́kọ́ ọmọ kà ọmọ tí wàá ń kọ̀wé lóko kí ni wọ́n fìwé ọ̀ǹda Ọlọ́run dáríjì mi o astagafurulai dọ̀sí mi pé bọ́n bá ti jáde ìwé yìí iṣẹ́ ti ń bẹ ńlẹ̀ fún wọn tí wọ́n fi ṣe lo and behold lẹ́yìn tán bá kà á tán kí wọ́n má fà á já wọ́n padà wá fà á já láàrin ìgboro pẹ̀lú àwọn èèyàn tí ń bẹ ń bẹ náà ni. ìjọ́rí tí wọ́n ti ń bẹ lábúlé ko bóyá sí àgbẹ̀ náà ni wọ́n padà fi ṣe gbẹ̀yìn
eléyìí ò yí ṣe pé kì í ṣe pé èèyàn ń ru aburú sọmọlàkejì, reality ni. Gbogbo ẹni tí ń kàwé nìsín kọ́ ni ó fìwé ṣoríire, gbogbo wọn kọ́ ni wọ́n fìwé jẹun, including my own children, let me put it that way. Bóyá yẹn lè relief ẹ díẹ̀ ó fi mọ̀ pé fat láwí kòńkò ń sọ. Gbogbo àwọn tí ń kàwé lónìí kọ́ ni wọ́n fìwé jẹun, including my own children. Gbogbo ẹni tí ń kàwé kọ́ ni ó ṣoríire. Nínú àwọn tí ń bẹ nílé ìwé lọ́wọ́ nísìn tó wà ní yunifásitì lọ́wọ́ nísìn, olóṣó ń bẹ láàrin wọn, jìgólò ń bẹ láàrin wọn, ntí ó padà jalè ń bẹ láàrin wọn, oníjìbìtì ń bẹ láàrin wọn, pásítọ̀ ń bẹ láàrin wọn, ìmáàmù ń bẹ láàrin wọn. Ẹni tí ò ní parí ẹ̀kọ́ ẹ̀ tí ó fi kú ń bẹ láàrin wọn, ẹni tí ó sì parí tiẹ̀ tán kó tó kú ń bẹ láàrin wọn, ẹni tó jẹ́ pé ẹnu ìwé náà kù sí ń bẹ láàrin wọn, ẹni tó jẹ́ pé torí ìwé kíkà náà ni ó fi kú ń bẹ láàrin wọn. So ta ló làkáǹtì yẹn mo ti béèrè. So ìwé ta láti àwọn ọmọ ọlọ́mọ lọ sí, bọ́mọ mi ò bá lọ á fẹ́ fi pankẹ́rẹ́ bẹ́ẹ̀dì orí ẹ̀. Mọ́ mi lọ skul lónìí pé ń bo á fi pankẹ́rẹ́ sìn délé ìwé. Sango Ọ̀tà ni mọ́tò ti pa àwọn akẹ́kọ̀ọ́ kan tipa ní Junction Plaza lọ́dún náà lọ́hùn. Tírélà ń gun kọ́lífẹ̀tì ló pa àwọn ọmọ ọlọ́mọ mọ́ bẹ̀. Níyà ọmọ kan bá kéde ló bá lọ́mọ ń sọ pé òun ò fẹ́ lọ skul lónìí o. I was there ni wọ́n sọ̀tàn fún mi kánú pépà. Bó o dorí àwọn oúnjẹ náà ó sunkún. Àwọn tí bá ń wò mí tó bá wà ní Sango Ọ̀tà wọ́n á rántí dáadáa ìdá 1999 ọ̀yà 2000 2001 ní Junction Jọjú tó opposite Junction Plaza. So kí ni tí mo fẹ́ mú jáde ń bẹ̀, níyà yẹn ń sunkún wọ̀rù, ọmọ méjì àbọ̀ ọmọ mẹ́ta lọ́mọ ẹ̀ ń bẹ̀ o, ló ń pé wọ́n sọ pé àwọn ò fẹ́ lọ skul, òun fọ́ọ̀sì wọn lọ ní o. Bàbá rí inú àwọn ọmọ ilé iná pé kí lọ fẹ́ yà ọ̀ fẹ́ lọ skul. Our parents nowadays à ń waste owó rẹpẹtẹ lórí education tí ò ní outcome. Kò ní outcome, kò sí ìrètí kankan fún. Brothers lẹ́yìn kọ́ mọ́ mọ̀ kọ́kọ́ mọ̀ ká. Why? Majority wọn tán wà nílé ìwé lónìí wọn ò mọ̀ tán lọ kọ́ ń bẹ̀. Tó jókòó class ń tán kọ́ ń bẹ̀ òye. Majority ò fọkàn sí ìrípalẹ̀ lòmí lè lọ ṣe nínú class mi ò mọ̀ chat ń bẹ̀. So like I said, education has become a necessity in Nigeria. Bẹ́ẹ̀ ni kì í ṣe compulsory mọ́. Sorry o, kò sí ntẹ́dà fẹ́ ṣe láyè tí ò ní the education. But certain level of education. Mo rọ́ bẹ̀rẹ̀ ó ti lé ní 30 something ó lóun ti ṣe master òun fẹ́ lọ ṣe PhD mo ní mọ̀ ká lọ. Nígbà gbogbo ọjọ́ bá fi lọ tán lórí ẹ̀ tó tún padà wá bẹ̀rẹ̀ afresh ojú ẹ̀ ó wálẹ̀. Because kò sẹ́ni tó ràn yàn kankan master nísìn, kò sẹ́ni tó ràn yàn kankan PhD nísìn. Gbogbo ẹ̀ rọrùn fáwọn ọmọ olówó, ọmọ sẹ́nẹ̀tọ̀, ọmọ gómìnà láti ṣe. Because wọn ò retí pé àwọn fẹ́ wá ṣiṣẹ́ ní báǹkì kan tàbí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì kan. Bàbá wọn ti níṣẹ́ tí wọn ó ṣe ńlẹ̀. Bí wọn ò dẹ̀ níṣẹ́ tán fẹ́ ṣe ńlẹ̀, no matter the establishment tán bá fẹ́, àwọn parents wọn ó finance wọn. Bàbá wọn ṣáà ti rówó kó jẹ, kò sí gómìnà tí ò ní rówó kó jẹ, kò sí gómìnà náà. Èyí ó ṣe gómìnà fọ́dún mẹ́rin ní Nàìjíríà, ṣe gómìnà fọ́dún mẹ́jọ ní Nàìjíríà, ó ti lówó tó fẹ́ ní. Ó ní láti kówó púpọ̀, bá ti send allocation fún ọ lẹ́ẹ̀kan, ìwọ dá méjì kó kàn pamọ́. Gbogbo allocation tó kù fún ọ, tó kù tán bá send sí ọ, máa ná lórí ìlú, ó lè tòṣì mọ́ táyé fi parẹ́. Kí làwọn ọmọ rẹ̀ ó wá jẹ? Ó sì fún ọ ní investment. And gẹ́gẹ́ bí governor, ó lè solicit fún ọ at anywhere. Kí mọ́ ẹ kákàwé ó gbé mi kúrò lórí point tí mo wà gangan. Ó ní wípé èwo nínú condition yìí bó bá jó òótọ́ lẹ́yìn lè gbà bó bá jẹ́ pé ẹ̀yin Ṣèyí Mákindé
wọ́n fẹ́ anti-expose weakness gómìnà Ṣèyí Mákindé. wọ́n expose weakness president of the country. irọ́ ò da ẹni tí ń pa ò lálàáfíà. tíjọba ọba ti wà proactive ní ti máa ń ṣẹlẹ̀ lélẹ́yìí. àwọn ọmọ kéékèèké ọmọ 20 something years ni wọ́n ń gbé odidi governor ní gbódidi ìlú ní gbódidi president sí condition. Can you just imagine that? bó lè ṣe feel ẹ yẹrí gbogbo àwọn ọmọ terrorist tán mú káàkiri ìgboro tán mú lóṣogbo tán mú lẹ́kọ̀ọ́ tán mú ní nǹkan kan yẹn ẹ̀rí pọ́ ọmọ kéékèèké ni wọ́n. kò ṣẹlẹ̀ tó ti pé 30 years nínú wọn wọ́n wá ń da gbogbo ìlú rìbá rìbò. mistress àwọn ọmọ yẹn tó wà ní àkóló àwọn kidnappers yìí kò sí kidnapper yẹn tó kan nù wọn ṣùgbọ́n olóòótọ́ ti ń bẹ lọ́wọ́ wọn gbogbo tán bá ní kó máa tọ̀ sára yóò máa tọ̀ sára. tán bá ní kó máa tọ́ lẹ́lẹ̀ láyọ́ máa tọ́ lá bìkọ́ bí ọba tọ́lá yóò gbúrò mọ́ lẹ́yìn ẹ̀ nísìn táwa ni ó gbé ń jà ta ni ó gbèjà rẹ̀. sórílẹ̀-èdè tá clanpa fẹ́ gbé lélẹ́yìí sórílẹ̀-èdè táwọn ti ń bẹ nípò ìjọba tán promise wà lélẹ̀. èmi ń béèrè ni o ó jẹ́ kàyéfì sí mi ló jẹ́ kí n máa béèrè. àwọn ọmọ kéékèèké tán béèrè 1 billion naira lo and behold àwọn kan ló wà behind ẹ̀. àwọn tó mọ value owó ló wà behind ẹ̀. àwọn tó nífọ̀n tó lé kan ló wà behind ẹ̀. àwọn tó mọ bá ṣe lè gba owó yẹn jáde ní Kútọ́nù ní báǹkì ní Kútọ́nù ló wà behind ẹ̀. but lo and behold ẹ já béèrè question lọ́wọ́ government kí tán bá san 1 billion sínú account wọ́n máa send account number sí. mo ti rí àwọn tí wọ́n lu jìbìtì lórí WhatsApp. àwọn tó máa send irú message yẹn sí mi wọ́n á ti fẹ́ lé 20 tán máa ní please I need an urgent help from you. I want to send money to somebody, but I've gotten to the limit of to today's limit, so I will return it tomorrow morning. bó bá béèrè pé lòun náà fẹ́ kó bá wọn sẹ́yìn wọ́n lè pé 200,000 wọ́n lè pé 400,000 wọ́n lè pé 250 wọ́n lè pé 190,000. màá wá kọ́kọ́ béèrè lọ́wọ́ wípé kí ni business èmi àti ẹ papọ̀ tó fi expect pé kí n bọ́ send owó sẹ́nìkan torí pé tí n bá fẹ́ bá mi ṣàwàdánù àbí mo fẹ́ drag ẹ̀ mo lè sọ pé dúró dọ̀la dà ó mo sọ pé ó need owó yẹn láti send owó yẹn ní ìsìn pápápá. n tí wàá kọ́kọ́ ṣe ni pé màá ní kọ́kọ́ send account number màá ní kó ń tàn send account number kó tó di pé mo bẹ̀rẹ̀ sí query ẹ̀ ní ti screenshot ẹ̀. nígbà tí ó bá send account number yóò jòrúkọ ọmọ Ìgbò wọ́n ti hack àkáǹtì alákáǹtì n sọ pé ọmọ Yorùbá ò kì í ṣe o kò sẹ́ni tí ò kì í ṣe wọ́n ti hack àkáǹtì alákáǹtì àwọn àkáǹtì àwọn fans mi náà labroad náà máa hack o bí ẹni tó wà ní London ẹni tó wà lamẹ́ríkà wọ́n á hack àkáǹtì wọn wọ́n á máa fi àkáǹtì wọn béèrè owó èmi lèmi wà mọ̀ wípé ẹni ò lè tọrọ owó lọ́wọ́ mi bí ó bá tọrọ owó lọ́wọ́ mi yóò ní persuasion ẹni yẹn gbọ́dọ̀ lè dárúkọ mi Mr. Wikonko èmi lágbájá ni o yóò send a voice note mo wà ní kinní kan mo wà ní dilemma mo wà ní kinní yóò approach mi kì í ṣe pé èèyàn kàn déédéé send owó message sí mi pé kí n bóun send owó sí yàn nígbà tó rí ọ̀dàrú màá wá kọ́kọ́ béèrè lọ́wọ́ wípé ta gangan lẹ́ni tó fẹ́ bá sọ̀rọ̀ ṣé èsì pé mi sọ wà bí kan mo ti mọ̀ pé 419 ni ibi tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni pé bí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ send owó sí wọn dandan ni kí wọ́n send account number. After the payment, after the release of our children, ẹ má jẹ́ n sọ ìbẹ́jọ́ sọ Yorùbá lẹ́yìn ìgbà tán bá ti sanwó wọlé lẹ́yìn ìgbà tán bá ti fi àwọn ọmọ yìí lẹ̀ ǹjẹ́ àtún padà gbégbèsè lórí àkáǹtì yẹn àbádẹ́wò ti wà wípé ẹ má bi wá mọ́ o ẹ má bi wá léèrè nǹkan kan mọ́ o lẹ́yìn tẹ́ bá ti sanwó ẹ gbà wípé owó ti lọ ẹ sọ pé kí ni ẹ sọ pé ó ti lọ. làwa náà dẹ̀ wá wò ní wo pé o fẹ́ ní iṣẹ́ lòmíì o ẹ̀já gba kádàrá ẹ̀ǹtí ọ̀gbà kádàrá òun ọ̀gbà kodoro ẹ̀já mẹ̀lẹ́mbẹ̀ ká pẹ̀pẹ́ ká gba bọ́lọ̀ ń ṣe wí já lóore wa gbàǹtọ́lọ̀ ń wí. àwọn ọmọ yẹn bí wọ́n bá dá wọn padà ṣé wọ́n lè dúró sínú abúlé yẹn padà wọ́n bí wọ́n dá èmi àkàndọ̀ ọ̀rọ̀ Awikonko fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀ they no born them well tán bá dá wọn lẹ̀ lọ́la wọn lè padà sínú abúlé yẹn mọ́ wọn lè lọ sáwọn skul yẹn mọ́ láéláé àwọn teachers yẹn wọ́n máa kú ìtìsẹ́ wọn pápátá wọ́n rìn jìnnà kú ń bẹ̀
meanwhile àwọn ajínigbé ò lè wá síbẹ̀ mọ́ láti wá jí wọn gbé mọ́ but trauma yẹn kò lè jẹ́ kán dúró ń bẹ̀ mọ́ láéláé wọ́n rìn jìnnà ni kò sínú àwọn ọmọ yẹn tẹ́sọ̀ pé kó wá lọ school tí ó dá yín lò mọ́ o ń bọ̀lẹ̀ ti fẹ́ rehabilitate wọn torí lọ́kàn wọn mẹ́wàá nù school tán kò ní wọ̀ wọ́n létí mọ́ yóò dàbí ẹni pé wọ́n tó ń bọ̀ wá jí wọn gbé ni. mo sọ fẹ́ nìkan lánàá mo lẹ́ni tọ́kàn lọ́mọ o ń tàn fẹ́ máa sọ bí ọ̀rọ̀ àwàdà mo ní kó stop ẹ̀ àwọn ọmọ tí ń bẹ́nu igbó yẹn ni kó béèrè lọ wọn kí wọ́n ṣàlàyé tójú wọn rí fún ọ àwọn olùkọ́ wọn tó wà ń bẹ̀ ni kó dọ́gbọ́n béèrè lọ wọn ọmọ wípé kò sójú mímu kò rọrùn rárá o ká tó yọ ọmọ inú èkùrọ́ sòróró yúnífọ́ọ̀mù kan ṣoṣo láti bí ọjọ́ tó gùn gbọrọ láìsáàyè wẹ̀ láìsáàyè pàǹfọyín kò sí bọ́ ọmọ ṣe báàdì tó a lọ lọ́wọ́ mọ́lẹ̀ nínú ilé a fi búrọ̀ṣì bu ẹnu ẹ̀ dànù kò sí bọ́ ọmọ kékeré ó sì fọyín ara ẹ̀ fún rẹ̀ because àwọn ọmọ wọ́n ti lè máa lọ́wọ́ nísìnyí ọmọ 3 years máa fọ fúnra mi mọ́mí mi ẹ bá mi mú búrọ̀ṣì mi máa fọ fúnra mi máa fọ mọ́ yóò sáfọ̀ nǹkan kan kó ń bẹ̀ máa ń bọ̀sibọ́sì eléyìí tí orí nǹkan kan fọ̀ bọ́ bá jẹ́ láyé àtijọ́ tá à ń jẹ pákó ni bí wọ́n bá jági wọ́n ò rún lẹ́nu wọ́n ò fi gbo eyín yọ́ mọ́ díẹ̀. àwọn kan ní mẹ̀kọ àfọ̀n ẹ̀rẹ́ àwọn báńdí tí ń pààrọ̀ aṣọ lójú yín ẹ sì mú wọn ẹ mú wọn máa sọ wọn ẹ wá kó wọn lọ sọ́dọ̀ àwọn òpònú dìgbòlugi kan pera wọn ní OPC reform OPCR àwọn eléyìí wá ń rìkọ́ọ̀dù fídíò àgbàlagbà sì ń bẹ láàrin wọn. ńdò ní ẹ̀gọ́ wa ní òtó ní hùyẹ́ mọ́. So like I said ìwọ nínú ẹ̀ ní kí gómìnà Ṣèyí Mákindé ó ṣe báyìí ìwọ nínú ẹ̀ ní Ṣèyí Mákindé ó ṣe báyìí ìwọ nínú ẹ̀ yóò san 1 billion naira èmi sì mọ̀ pé tí ò mú gọ́ọ̀mẹ̀ntì sọ̀rọ̀ condition yẹn lágbára pọ̀ ṣẹ̀ṣẹ̀ yóò san 1 billion naira Ṣèyí ó ra Hilux méjì ṣé wọ́n gbà tòkunbọ̀ àbí tuntun náà ni ṣé wọ́n dá wọn tẹ́rọ́rí tó ti wà ní Agodi tó wà lábólóńgó wọ́n dá wọn lẹ̀ kí wọ́n máa lọ láyọ̀ àtàláfíà àbí èèyàn kan ní ó wá gbà wọ́n àbí wọ́n kó wọn lọ síbì kan ṣé ẹ má sí bẹ́ẹ̀ mọ́ wọ́n sọ fún wọn àbórí kò ń yọ ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ Israel àti Hamas ọ̀tún mú gbèkùn òsì mú gbèkùn ọ̀yá ẹ fi 10 lẹ̀ àwa náà fi 10 lẹ̀ ọ̀yá ẹ fa àwọn tó kù lẹ̀ àwa náà fa àwọn tó kù lẹ̀ ṣé ká kọ́kọ́ rìlíìsì tàwọn Agodi káwọn ẹrú ikú yìí kí wọ́n kọ́kọ́ bá wa rìlíìsì àwọn ọmọ kéékèèké káwá rìlíìsì tàwọn abolongo káwá pé kí wọ́n bá wa rìlíìsì àwọn tíṣà náà inú sinimá la ti ń wò ó inú kí ni mo ti láti ń wò ó inú sinimá la ti ń wò ó báwọn òyìnbó ń gba ìkógun wọn padà àǹtán mú nígbèkùn wọ́n rìlíìsì wọn díẹ̀díẹ̀ I can't wait to see it how it goes. Gómìnà Ṣèyí Mákindé ọlọ́lá jùlọ Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ délẹ̀ o my own advice ò ní pé tẹ́ ẹ bá fẹ́ fún wọn ẹ tètè ṣe kánkán bọ́rọ̀ bá ti ń pẹ́ ńlẹ̀ sí máa ń gbọ́n sí ni n tá à ń sọ fún ẹ̀ nù lo and behold
àwọn tó jiyàn kó possibly wọ́n lè má ní lọ́kàn láti béèrè tó nǹkan tí wọ́n ń béèrè nísìnyí ṣùgbọ́n torí ipá àtètè wà proactive àtètè gbégbésẹ̀ àwọn tí wọ́n mọ̀ wọ́n ni wọ́n wá pè wọ́n ni wọ́n wá lọ́ condition míì mọ́ ẹ gbà bí mi Àkàndọ̀rà Awikonko ṣe sọ kì í ṣe pé ọgbọ́n wọn ló débẹ̀ kì í ṣe pé ọgbọ́n wọn ló débẹ̀ àwọn èèyàn kan ló rúná sí ẹ béèrè nǹkan báyìí ẹ fi lè náà mọ́ ẹ má ti gbà lọ́wọ́ ẹ má ti gbà lọ́wọ́ ẹ fẹ́ léèkún ẹ fẹ́ léèkún ẹ fẹ́ léèkún. Ọlọ́run Elédùmarè ọba ń gbọ́ èèyàn mélòó ló wá kọ́ ma tí wọ́n fi béèrè 1 billion naira ẹjá wo tó tún ràn wọ́n lọ́wọ́ o ò ní pé wọ́n rí i pé ariwo ti pọ̀ sympathy ti pọ̀ fáwọn ọmọ yẹn concern ti pọ̀ fáwọn ọmọ yẹn wọ́n wá wò pé no hot cake lélẹ̀ ilé ìju business àwọn tí ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ no àwọn big fish ni àwọn máa rí nǹkan kan bẹ̀ dáadáa ẹ má gbàgbé o wọ́n ti pa olùkọ́ kan o olùkọ́ méjì ló jáláìsí wọ́n pa kan kí wọ́n tó káwọn yẹn lọ wọ́n dù kan lọ́rùn àti ìrókò ẹ̀sìn wọn òye sì yé mi pé wọ́n ó ti rìn jìnnà síbi tí wọ́n pa sí ta ni ó bá wọn mọ̀lẹ́bí trace òkú yẹn padà ṣé wọ́n ò rí sin. Let's be suspicious of the Yoruba Sharia lawmakers. Ìjọkíjọ́ tẹ́ bá ti gba Sharia láàyè ńlẹ̀ Yorùbá. A child has died. Ẹ má jẹ́ ń gbọ́ o, ọmọ kankan má kú o. Kí lè yún ọjẹ́ rúmọ̀ o. Ẹ má jẹ́ ń gbọ́ rárá o, ọmọ kankan kú o. Ẹ dákun torí Ọlọ́run o. Kí lè yún ọjẹ́ rúmọ̀ kọ́mọ jẹ́ òótọ́. Kò séyìí tó yẹ kó kú nínú àwọn ọmọ yẹn kò séyìí tó yẹ kó kú nínú àwọn ọmọ yẹn ẹni tí yóò ròyìn ogun ò ní kú sójú ogun lágbára Ọlọ́run àtàwọn tíṣà wọn tó kù wọ́n ń bọ̀ nílé láyọ̀ àtàláfíà wọ́n bọ ikú lọ́wọ́ ni pẹ̀lú ògo Ọlọ́run wọ́n padà wálé. So my own advice ò ní fún government láti gbé ìgbésẹ̀ ọ̀hún kankan mọ́ bá ti mọ̀ pé àwọn san àwọn dáhùn ìbéèrè wọn ẹ má jẹ́ àṣẹ̀ṣẹ̀ gbépo yẹnu ẹ má jẹ́ àṣẹ̀ṣẹ̀ náà sílé ìgbìmọ̀ aṣòfin kankan rárá o gómìnà ní kó lo discretion ẹ̀ lẹ́yìn bàbá ti sin léyìí ẹ̀jẹ̀ wa wà very very proactive. So mọ̀ ń gbọ́rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé ìrù ẹkùn tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho dá sílẹ̀ ìjọba àpapọ̀ ti buwọ́lù ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ò gbà ṣé èsì pé nǹkan ń ṣe gómìnà Ṣèyí Mákindé ńgbà náà ṣé èsì pé nǹkan ń ṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀já sọ bẹ́ẹ̀ ṣé èsì pé nǹkan ń ṣe ń sà tó rẹ́bọ kéékèèké nígbà láìkú là gbogbo tó bá ti sin òkèlè dẹ́kun ní jọ́bẹ̀ gbogbo tó bá ti lébi lọ ní jóúnjẹ gbogbo tó bá ti rí ní ìsìn lásà lóògùn gbogbo ẹnikẹ́ni tó bá múra láti ràn wá lọ́wọ́ ńlá lò this time around. Àwọn gómìnà East wọ́n ti ń ráwọ̀ èèyàn wọn lágbára o sophisticated nǹkan ìjà ni wọ́n ń rà lé wọn lọ́wọ́. They must not pay the money, but right? Ọgbọ́n ìwà ni ká lò sà. The negotiation is bullshit. Daddy mi kan ní they must not pay the money. Ọgbọ́n ìwà ni ká dá sà. Ẹ̀rìn pé àwọn nǹkan kan dùn sọ nígbà tí ọba ti sọ ọmọ tí wá ń bẹ̀. Ó dùn sọ. Pé kán má sanwó. There is possibility to record casualty because those children are not
n táwọn ọ̀dẹ̀fẹ́ náà ni àfẹ́ casualty àdẹ̀fẹ́ injury. We don't want any casualty, we don't want any injury. No casualty, no injury. Ìkan wọ́n tó send sí mi ní ìsìn o security alert. Ẹgbọ́ ẹ̀yin tẹ́ bá wà lágbègbè bẹ́ẹ̀ o. Òmùgbàwọ́jọ́ is a remote Ogun State village tucked within Ogun, Oyo and Osun State forests. And that axis stretching from Imoku, Aktan, Odosi, Madegun is home to over 2,000 undocumented and highly dangerous herdsmen. In fact, they are lords of that jungle, living and breeding both man and animals inside the forest reserve. All the villagers are afraid of them, and whenever they graze their cassava farms, they dare not question these Fulani herdsmen. Someone who sneaked to these hideouts said, and I quote, "I decided to trace them to their abode, which is about 3 kilometers deep inside the forest, and it is only accessible through a narrow one-lane footpath. What I saw there was like a big town with multiple colony of huts, numbering over 100, while over 2,000 cars laid and lazing comfortable on over 3 hectares of shaded land." Kọ́lá Ọ̀dẹ́jàyí, Ìkọ́kọrẹ́ reporters. Ntí wọ́n send sí mi ní ìsìn náà mo rí o. Mo sì ní interest láti kà á torí mo rí security alert ń bẹ̀. Alright. Irú eléyìí tẹ́ni send yìí. Ẹ má bínú ẹ̀yin tẹ́ bá ń wò mí o. Èmi máa ń wà báyà sọ̀rọ̀ bá ti dọ̀rọ̀ Yorùbá o. N tó bá wù ẹlẹ́nu ni kó fẹnu sọ o. Ọmọ Yorùbá lèmi o. Yorùbá nìkan ló sì kàn mí. Ẹni àmọ́rí ìbá kú làwọn tó kù. Ọlọ́run dáríjì mí o. Káwọn kíkálukú jà fún rẹ̀. Jà fórí ààrẹ. Jà fún rẹ̀ ló kù mọ́. Kò sí jà fojo mọ́. So, the end of hard work. Now, irú ẹni yìí tó trace wọn lọ yìí, tọmọ bíi tí wọ́n wà yìí, la bá kóra wájọ yìí, la bá gbìyànjú yìí, la bá tọpa lọ yìí, la bá dáná yá wọn yìí, la bá lo hyperbole bí àṣà mi, ká má lo simile, ká má lo metaphor, ká má lo oxymoron, ká lo hyperbole. Oxymoron ni ká dèta ká mọ̀ pé n tó ṣẹlẹ̀ nínú gbòòrè, n tó bá ṣẹlẹ̀ níjù ká fi sínú jù. Ṣùgbọ́n dàbí ẹni pé omi àánú kan bẹ lójú ìran Yorùbá, omi àánú tí ó sì fìyà jẹ wá ni. Omi àánú tí ń kẹ́pàkúté lẹ̀ fún wa. Fẹ́ràn àwọn olówó, Ọlọ́run ti sọ̀rùn lájẹná fún wọn. Ọmọ Ṣèyí Mákindé ò lè sí Nàìjíríà. Bọ́ bá wà Nàìjíríà kò lè sí ibi tẹ́ẹ̀tì rí jí gbé ṣá. Ọmọ tèmi ní bẹ Nàìjíríà. Ìyá irú tí kọ́ mọ́ rù sẹ́pẹ́, àti irú tí ọmọ wa ti ń rù sẹ́pẹ́. Ń bo iṣẹ́ òní mọ́kọ láyà kọ́ mọ̀ràn mọ́. Ó ti mú a, ó ti mọ́ ọmọ. Ọmọ látò máa gbàdúrà kọ́ lọ́mọ jì ò mú. Ṣùgbọ́n lọ́tẹ̀ yìí ó ti mọ́ ọmọ, ó ti mú a, ó ti mọ́ ọmọ. Iṣẹ́ ti ràn wá, ó ti ràn ọmọ. So like I said, ṣe ní ká fáwọn ọmọ yẹn pẹ̀lú àwọn olùkọ́ wọn ṣètùtù ni. Béèyàn bá fìyàn ṣètùtù. Ewúrẹ́ tó bá da fánù lá sọ pé èyàn ò fi kó fá o. Àwọn ilé ọ̀dà fánù, àwọn ọmọ ẹ̀ ọmọ kankan.
mọ̀lẹ́bí wọn ò lẹ́sẹ̀ kankan àwọn olùkọ́ wọn ò mọ nǹkan kan. bàbá fìyàn ṣètùtù ó mọ àwọn tí ń bẹ nípò ìjọba ó mọ àwọn tó wà nígbọnnu security àwọn ló yá fi ṣètùtù lẹ̀ yìí kì í sọmọ tálíkà o kì í sọmọ kọ̀làkọ̀ságbé kì í sọmọ primary school teacher nursery school teacher èyí ló ń sálárì wọn èyí ló ni wọ́n ń gbà kí ni sálárì wọn tó ṣe àkàndá ọ̀rọ̀ Awíkonko ìbéèrè tí mo béèrè ẹ̀ tí ì dá mi lóhùn sẹ́ èwo nínú tí wọ́n béèrè yìí bọ́ bá jẹ́ lóòótọ́ ni kí Ṣèyí Mákindé ó ṣe ń bẹ̀ ṣé kó fún 1 billion naira ní tí mo fẹ́ kẹ́yìn ọ̀jọ̀gbọ́n pè mí sí rèé o ká lè ráwọn ọmọ yìí gbà láyọ̀ àtàláfíà sáwọn tí wọ́n wà lọ́dọ̀ wọn ṣé wọ́n lè fi nǹkan ṣe wọ́n torí in tó mú wọn tí wọ́n fi sáré pàkánú àwọn olùkọ́ wọn wọ́n fi léyìn ṣe sample ni ò fún wa o pé ká mọ́ rò pé tàwàdà làwọn bá wà o in tó kó jìnnìjìnnì bẹ́ẹ̀ everybody náà rèé o àbá sì máa ṣe ní business as usual ṣé wọ́n lè fi nǹkan sàwọn ọmọ tó kù lọ́dọ̀ wọn pẹ̀lú àwọn olùkọ́ wọn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ṣé wọ́n lè dá wọn lẹ̀ bàbá dá wọn lóhùn ẹlẹ́ẹ̀kẹta sọ́nà míì wà tá a fi lè gbà wọ́n ẹlẹ́ẹ̀kẹrin ṣé kí Ṣèyí Mákindé fún wọn ní 1 billion naira kọ́ra Hilux méjì fún wọn àwọn onísùmọ̀mí tí ń bẹ ní ọgbà ẹ̀wọ̀n Lágòdì àtàbólóńgó ṣé kó rìlẹ́ẹ̀sì wọn ìjọ wo ni wọ́n tó amend law táwọn kinní karambani sọ wípé kí wọ́n amend tí wọ́n sáré pé preliminary àwọn asòfin wọ́n sáré wọnú ilé ìgbìmọ̀ asòfin nìsín wọ́n sáré amend ẹ̀ àbí wọ́n ó release àwọn èèyàn yìí kó tó di pa amend law mo mọ̀ pé tó bá jẹ́ pé lóòótọ́ ni o wọ́n ti gbowó sọ́wọ́ wọ́n ti gba Hilux síbi tán ti fẹ́ gbà á ẹ ti tú àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n ní kẹ́ ẹ tú sílẹ̀ ẹ ti tú wọn lẹ̀ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ni o àwọn onísùnmọ̀mí péréte àwọn tó lọ káwọn ọmọ yìí ò lè tó 20 wọ́n dẹ̀ da odidi more than 200 million people wọ́n dẹ̀ ń dà wá láàmú thousands of security agents wọ́n á forí gbárí káàkiri wọn ò rọ́nà àbáyọ gọ́vnà Ṣèyí Mákindé ò ní sùn bí ṣe ń pe commissioner of police ni wọ́n mọ̀ pé kinní kan sọ́jà ni wọ́n mọ̀ pé kinní kan navy we are working round the clock your excellency àwọn òsùn a lè sùn àlójú oorun mo rí àtúntìṣelé your excellency mo jẹ́rìí Amẹ́ríkà mo jẹ́rìí China wọn ò ní rán àyàn kankan lọ dúró ni wọ́n ràn lọ dúró tán bá sì ràn lọ ó lè gbẹ̀mí àwọn onísùnmọ̀mí yìí tí ò ní fi nǹkan kan sàwọn akẹ́kọ̀ọ́ èèlò ni wọ́n ń ta tí wọ́n ń lò tí Nàìjíríà ò lè afford à ń fẹ̀mí àwọn èèyàn takáìtì ńlẹ̀ yìí so ọ̀rọ̀ rẹ o ẹ̀yin bàbá àti màmá mi kò wù mí kí n pẹ́ lórí ètò yìí kò wù mí kí n pẹ́ lórí ètò yìí nọ́mbà tí mo fẹ́ kẹ́ ẹ pè mí sí +234 àwọn èèyàn ti ń pè mí gan +234 904 851 9362 +234 904 851 9362. Hello, sir. Hey, Awíkonko. Yes, sir. Ní sọ̀rọ̀ tán o. Àmì o. Ṣé rí mi fẹ́ sọ̀rọ̀ mọ́ nípa ọ̀rọ̀ Nàìjà. Torí pé àwọn ọmọ yẹn. Àwọn kéékèèké ni. Ó ń fún mi ní concern. Ẹ ti sọ
ẹni tó bá jẹ́ pé Amẹ́ríkà àbí China ni. bẹ́ẹ̀ni. drone lásán náà máa send. bẹ́ẹ̀ni kò sí kan tó máa ṣe àwọn ọmọ yẹn. bẹ́ẹ̀ni. ẹ̀mú bọ́n ṣe mú ọgbẹ́rí ladin pẹ̀lú àwọn ọmọ ẹ̀. wọ́n capture wọn. Now let us come to reality. ṣe ti listen sí interview Fayose àti Sunday Igboho. rárá. I took my time láti listen sí interview àwọn méjèèjì. ṣe rí Igboho ó ní nígbà tí kinní yẹn ṣẹlẹ̀ ó lóun lọ bá Ṣèyí Mákindé pé ẹ jẹ́ kóun lọ fèsì àwọn pípù yìí ó ló sọ pé no why. Federal government ti àpúfù ìrù ẹkùn. Ṣèyí Mákindé ń sọ fún Igboho yìí pé kò sí ẹni security apparatus tó gbúdọ̀ operate without his consent, which means kò fẹ́ kó lọ. bẹ́ẹ̀ni. à ń tọ́ra wa ní náà ẹni tó sọ tó volunteer ara ẹ̀ pé òun fẹ́ lọ fèsì wọn sẹ́ẹ̀ ó ní ìbáàjẹ́ bọ́ǹbù ó ní kàn fìyẹn lẹ̀ fóun ó lóun ò gbà kọ́bọ̀. What else do you want him to do? Ìgbòho béèrè owó lọ́wọ́ ẹnì kankan. ó lóun ò béèrè. bẹ́ẹ̀ni. Ṣèyí Mákindé refused to allow Sunday Igboho to face these people. àdèmọ̀ bóyá àwọn ìjọba náà ni ó tó ń gbọ́wọ́ ọ̀hún sápò náà àbí kò tí ì yé wa. ṣe rí gbogbo lísì tó ń sọ yẹn wọ́n fọ̀ọ̀mù ẹ̀ ni. bẹ́ẹ̀ni. kò true. and tẹ bá lísì sí gbogbo news tó wà ní Nàìjíríà ń sìn out of 100 90 fake ni. bẹ́ẹ̀ni o ntọ́ bá ti jábọ́ lórí social media kéèyàn wá díẹ̀ dáadáa ni o. èmi wọ́n ṣe arrest bọ̀bọ̀ tó ẹni tó fake news ní Ogun State ń sìn wọ́n ti arrest ẹ̀. confam pé wọ́n ti arrest ẹ̀. àdúrà ni mo fẹ́ ṣe. ṣé mo ti ń pariwo kíní fún over 4 years. Akérédolú nìkan ló listen. lẹ́yìn ìgbà tí Akérédolú dẹ̀ ti kú ẹ wo gbogbo South West governors kò sí lè tó wà active. gbogbo ọ̀nà ń dé fìlà tó ń lọ Àbújá. àdúrà kan ni mo fẹ́ ṣe fún wọn. ní gbogbo àwọn South West governor tó ń gba owó security allowance tán fi ṣe nǹkan kan. tọ́ndẹ̀ aláwọ̀ kan kó àwọn ọmọ ọlọ́mọ lọ sínú igbó. tó bá bí gba ọmọ kò ní kù kan. àṣẹ. tó máa ra mọ́tò ogun awó. àṣẹ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ abiyamọ ìṣépè. màá sọ eléyìí tí mo wí àrọ̀ mọ́. àṣẹ abiyamọ ìṣépè. mo ṣe eléyìí o. gbogbo wọn ní kú síbi ibi sáṣọ wọn wà. lágbára Ọlọ́run eléyìí ń sátẹ̀. ó ti tó time láti máa sọ̀kò pa àwọn governors South West yẹn now gbogbo ilé ìtàn sì ń demonstrate tó ń protest yẹn eré mọdé sì ni wọ́n wọ ọbẹ̀ kan gbé wọn jáde kan naked wọn kọ́ fẹ́ nìkan ṣe example. bẹ́ẹ̀ni. ẹ̀ ń gbowó ṣé mọ̀ pé aṣíwájú kọ́kọ́ sọ kínní yẹn nígbà tí ọ̀rọ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ ó ní Ṣèyí Mákindé to answer that question. owó tó gbà billions of naira every month ilẹ̀ fi ń ṣe. Sunday Igboho ṣe sọ pé òun ò gbowó. Fayose mọ nǹkan tó rí kó tó dìbò sọ̀rọ̀ jáde náà. Wọ́n listen to tàbí wọ́n rò pé èèyàn wọ́n rò pé orí ẹ̀ ò pé ni. In every rumour there must be element of truth. Fayose ò tiẹ̀ wá lè sọ̀rọ̀ kó jẹ́ pé irọ́ ni ó pa. Ṣé rí ọ̀rọ̀ Fayose àti Sunday Igboho mo dì mú sọ́wọ́ sọ ló jẹ́ kí pé if not mi ìfẹ́ pè mọ́ torí ó ti ń fún mi gan ní depression bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Torí ó sún mi torí mi ìmọ̀ bí tí à ń lọ mọ́. Kò yé èèyàn mọ́. Ṣèyí Mákindé should be held responsible for what is happening in Oyo State. Kó ṣàlàyé ibi tó ń kówó sí. The reason tí ò fi allow Sunday Igboho láti face àwọn people yẹn nígbà tí Sunday Igboho lọ bá pé mo fẹ́ face wọn sẹ́ẹ̀. Ó tún sọ categorically pé ó ní ṣèbí wọ́n yin bọ́ǹbù ó ní kán fìyẹn lẹ̀ fóun.
lóka ibi tá a bára wa nìyẹn kí ló dé tí ò àlá Ìgbòho ṣé Ìgbòho béèrè owó lọ́wọ́ ẹ̀ ni. kò yé mi o. gbogbo gómìnà southwest pátá wọn ní kú síbi tí aṣọ wọn wà. àmì àṣẹ. gbọ́kànlé ogun awo. àmì àṣẹ. kọ́ra mọ́tò ẹgbẹ̀fà dànù pọ́ bí gba ọmọ kò ní kù kan. àmì àṣẹ àmì àṣẹ ọmọ wọn ó kù dáadáa dáàdì ó dàbọ̀ sá. yes. lágbára Ọlọ́run nǹkan kò ní sọ ọmọ yín o nǹkan kò ní sọ ọmọ gbogbo wọn lágbára Ọlọ́run ṣùgbọ́n àwọn gangan wọn ní kú síbi tá a sọ wọn wà lágbára Ọlọ́run bọ́n kọ́lé ogún kò léwó ilé wọn sọ́lìdì búkúbúkú àwọn tán rówó kọ́lé dáàdì ẹ má jẹ́ ká lọ bẹ̀ mọ́ jàre ilé wọn sọ́lìdì ju nǹkan mi lọ. hello. ilé wọn sọ́lìdì ju nǹkan mi lọ. hello sir. hello. hello baba. mo ti wà pẹ̀lú yín. ẹ máa kálẹ̀ o. ẹ kálẹ̀ sà o. ṣe rí ọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ni. ó bu sósì ní lẹ́nu ó bu yọ̀ sí. iṣu ò ṣe é pọ́nlá yìí ò ṣe é tú dànù. iyọ̀ ṣe mí ní pé ẹni ìjà ọba ló máa ń pèrè ẹ̀ lọ́kùnrin. ẹni ìjà ọba bẹ́ẹ̀ni ok. ẹ sọ yìí pé ìníyàn dẹ́ lọ mọ́ mi lórí nsìn yìí pé kò sí nǹkan tí èèyàn fẹ́ ṣe ipe tí ẹnìkan bá ṣagídí tó wọ gbórí yẹn lọ ipò ẹni yẹn náà máa blame tọ́wọ́ pípù yẹn bá pa àwọn ọmọ yẹn which is true. bẹ́ẹ̀ni. wọ́n á ní àṣẹ nígbà tí kò sọmọ tiẹ̀ ń bẹ̀ kò ṣe ní ṣagídí. ṣùgbọ́n máa tó sọ̀rọ̀ tó ń sìn yìí máa yẹn sọ the same because èmi wo the same program tí máa yẹn wo interview Chief Sunday Igboho. bàbá yẹn òun ò wá láti gbowó lọ́wọ́ anybody. ọmọ Igboho kan kò dẹ̀ sí Nàìjíríà ọmọ Sunday Igboho kan kò sí Nàìjíríà. bẹ́ẹ̀ ni ó sọ bẹ́ẹ̀. ọmọ ẹ̀ka kò sí Nàìjíríà. ó ní ta ni ẹni tí ó lè sọ pé ó fẹ́ jí òun gbé. ó ní kò sẹ́ni tó lè lóun fẹ́ jí òun gbé. bẹ́ẹ̀ni. ó ní ṣé wọ́n fẹ́ lọ jẹ́ ọmọ òun gbé ní Canada ni àbọ̀ fẹ́ lọ gbọ́ ọmọ òun gbé ní Germany. láéláé. ó ní kò sẹ́ni tó lè jẹ́ òun gbé. olóhùn dẹ̀ sọ ó ní pẹ̀lú àwọn ẹgbẹ́ ohun tó wà àwọn volunteer oníbọ̀d gọ́vnà sọ pé no kí ni reason tí gọ́vnà sọ pé no. kí gọ́vnà lè bá a dààmú ni. kí ni reason tó fi sọ pé no. kí gọ́vnà lè bá a fòró ni. ṣé mọ̀ pé lánàá ní Àkúrẹ́. bẹ́ẹ̀ni. gbogbo èèyàn lọ sá school. lọ́sùn náà ṣe láti bí ìjẹta lọ́sùn state àwọn ọmọ wa sá kúrò ní school. wọ́n sá school. bẹ́ẹ̀ni. pé wọ́n kàn gbọ́ information. wọ́n sá school. bẹ́ẹ̀ni mo sọ bóyá ìṣẹ̀lẹ̀ ń bíbá ẹ nìyẹn. kò tó rònú. the only governor like that man said the previous caller said. òun ni Àkúté orúkọ ẹ̀. Àkẹ́tì. mánu Àkẹ́tì. mánu Ondo state yẹn. bẹ́ẹ̀ni òun náà ló dá Àmọ̀tẹ́kùn kalẹ̀. Akérédolú. bẹ́ẹ̀ni ó ló jẹ́ kán sí Àmọ̀tẹ́kùn kalẹ̀ àwọn tó kù ọ̀rẹ́dì rárá. they don't ready they don't care. ẹni ìyá ni wọ́n bí àgbọn bẹ̀rẹ̀. àlànà yẹn nígbà tẹ́ sọ ti ọ̀rọ̀ tó sọ tọrọ àbúrò mínísítà tó mú. bẹ́ẹ̀ni. Adélabú tó mú. tọ́wọ́ àwọn kan wá sọ pé kí àwọn community citizen kan máa kan rest of mind kan máa ṣe kiri. Who the fuck did he think anybody care about them? ń bo láti kí àtẹ́tẹ́lẹ̀. wọ́n ta lọ́rọ̀ pé wọ́n fẹ́ jà nítorí tàwọn. and these people they are so crazy. ọlọ́wọ́n ọbẹ̀ Èdùmàrè gbọ́ wọ́n ti ọ̀rọ̀ ìpọ́n tọ́ra wọn dọ́lọ́hún. and díẹ̀díẹ̀ òun lọ́lọ́run a máa mú wọn. àmín o. ta ló rò pé ìwọ tó jẹ́ pé wọ́n fi ẹ́ jẹ oyè o lè gbẹ́dìyẹ kò sí iná kò sómi kò sí kankan tó wá rò pé ẹnìkan fẹ́ kíà nípa àbúrò ẹ̀ wọ́n má àbúrò ẹ̀ what the fuck care about them àbínú jà ẹ̀ ta ló kì í gbàgbọ́ ẹ̀ so nípa tọ̀wọ́n ọmọ yẹn kò sí téèyàn fẹ́ ṣe o àmàwá bá ṣe fẹ́ ṣe náà ni Ọlọ́run máa fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyè láti lè fi ṣe number one àwọn náà máa negotiate pẹ̀lú ẹ máa bargain pẹ̀lú wọn ni. ṣùgbọ́n báǹkì kan náà fẹ́ lọ sanwó yẹn sí. bẹ́ẹ̀ni.
ṣùgbọ́n ẹnìkan ló fẹ́ gbowó yẹn. bẹ́ẹ̀ni. ṣe rí ó dìgbà tó bá bẹ̀rẹ̀ sí mú gbogbo àwọn ẹlẹ́nu ṣọ́ṣọ́ láti ayé Goodluck Jonathan. Gbogbo àwọn tó mọ̀ ń pa gbogbo nọ́ńsẹ̀nsì yẹn títí dìsìn yẹn tí wọn ò bá mú wọn. ìmọ̀ọ́mù Sokoto àbí kìnnì kan Gómì tí wọn ò bá mú. Àti gbogbo àwọn gómìnà oríṣiríṣi ex-governor ti Kano tó ti àwọn DSS ẹnìkan ti mọ́lé ńsìn ibi ìyá ẹ̀nà fíìrù fire or whatever his name is tí wọn ò bá mú wọn. Gbogbo ọmọ yẹn kọ́ lọ kó wọn kọ́kọ́ fi wọ́n ṣe example. Wọ́n fi àwọn kan tó ti mú for the past 2 years ayé Buhari ex-president Buhari sìn gbà yẹn tó mú àwọn yẹn wọ́n ṣe ìdájọ́ wọn tó ń sìn yìí ni wọ́n dẹ̀ sentence wọn by hanging. Now publicly la fẹ́ kan ẹ má lọ́kàn yín wọn ságbà no hang kìíní kan tẹ bá dẹ̀ fẹ́ ṣe public hanging we can do it. ẹgbẹ́ gálò síta yẹ kù mọ́ wọn lọ́rùn. An eye for an eye ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. bàbá wí kankan ẹ wo ẹ̀jẹ̀ kí ó wà very sadden. honestly. Ọlọ́run gbọ́ láti ìjọ́ tí kìíní ti bẹ̀rẹ̀ ni mo ti ń wo gbogbo appearance yín mo dẹ̀ rí pé you are not happy. kò sí bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ wà happy. The first day mo rí pé ẹ fẹ́ wá emotional. It get to a point tó jẹ́ pé mo kàn sọ fúnra mi pé ẹ wo ọ̀rọ̀ ìlú yìí kọ́lọ́ máa ṣọ wà ní ọ̀rọ̀ wa ti kúrò pé kìíní kọ́ wà allow everybody kó máa gbébọn. Ọlọ́run. Because nílùú bí tá a wá yìí ó lè tó fẹ́ wá kọlẹ̀kùn mi. A fura. Yóò múra o. Ilé tóun fẹ́ lọ wọ̀ iṣẹ́ òun mọ nǹkan tóun fẹ́ bá ń bẹ̀. Bẹ́ẹ̀ni. ṣé n tó wà lọ́wọ́ ẹni tóun fẹ́ bá ń lé sótó tọwọ́ àbójú tọwọ́ òun lọ. Bẹ́ẹ̀ni o mọ tó fẹ́ bá ń bẹ̀. Nínú káà gan o mọ tó fẹ́ bá ń bẹ̀. Honestly. tó ló fẹ́ ajá kíkà mi o mọ tó fẹ́ bá nù ká mi. Àwọn kan ń gbé AK wọ́n fi ń dẹran kiri ṣùgbọ́n wọn kan ò lè gbé dání sínú ilé wọn kan fi protect ara wọn. Bẹ́ẹ̀ni. Òfin wèrè wo nìyẹn. kò yé mi rárá. Lófin méjìlá ní Nàìjíríà. òfin tá a ní pọ̀ òfin tá a ní Nàìjíríà pọ̀. Ìkan fọ́wọn Fúlàní ìkan fọ́wọn olówó Yorùbá ìkan fáwọn tálíkà. Tẹ́ bá yẹn ṣe ilé ayé nìyẹn. ìkan fáwọn mùsùlùmí. Ẹ jẹ́ ìkan fáwọn mùsùlùmí ìkan fáwọn onígbàgbọ́ ìkan fáwọn oníṣẹ̀ṣe ò tiẹ̀ lófin kankan fáwọn yẹn lófin. Òfin ò gbé sọ́dọ̀ àwọn yẹn. Ṣé ilé ayé nìyẹn? Ẹ padà wá dé ẹ wá ń sọ pé fẹ́ ẹ̀kan tó àmẹ́bí lọ́ọ̀wé wo ló fẹ́ àmẹ́bí. eléyìí ti ẹ̀ rọrùn. a lè bá wọn ṣàgídé. eléyìí rọrùn ahmed lọ nígbà tá a bá sì bá a gbà tán a sì tún ahmed padà. àbí náà o amendment ṣe wá lera. kí gọ́vnọ̀ ṣe kó tiẹ̀ sọ pé òkè ẹnu ń kùn ún jù. olóyè Sunday Igboho mo fún ẹ láṣẹ lọ ṣe gbogbo nǹkan tá a gbára ẹ bá ká. wàláì kò ní lè ṣe bẹ́ẹ̀ nísìnyí. wọ́n parí negotiation ilé ìtàn bá a lọ yìí ná. níbo ni 1 billion fẹ́ wọlé sí. oníkàlùkù àgbàṣíà. lágbára. lórí ọ̀wọ́n ọmọ ọlọ́mọ. yóò tó wọ́n pín. ọmọ ọdún méjì máa wà nù ọmọ yìí. ọmọ ọdún mẹ́rin. ọmọ ọdún mẹ́rin máa wà nù ọmọ yìí. 6 mẹ́jọ wọ́n ṣe kún wọn nù. àwọn obìnrin máa kúnnú àwọn ọmọ gbogbo obìnrin kéékèèké máa wà nù ọmọ yìí. Baba, we koko. Baba, God bless you, sir. Ọlọ́run á lọ ra ẹ̀mí yín o. Amen, sir. God bless you, sir.